ẹ kú lórí àsìkò yìí. Ẹ má bínú sí fọ́nrán tí mo ṣe tí mo fi sórí náà. Mi ò mọ̀ pé kò padà gbé ohùn jáde, ṣùgbọ́n àwọn èèyàn kan ló padà pe àkíyèsí mi sí pẹ̀lú àwọn kọ́mẹ́ǹtì tí mo rí bẹ́ẹ̀. Mo dẹ̀ rí àwọn tí wọ́n pè mí tí wọ́n forúkọ mi pé kí n wo fọ́nrán tí mo ṣe rò pé kò sí gbólóhùn mi jáde. Ẹ má bínú. Àtúnṣe sí fọ́nrán yẹn òun leléyìí. Ẹ rí pé àkọlé kan náà òun ló wà ńbẹ̀. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí a kú ọjọ́ mẹ́ta. Gẹ́gẹ́ bí ìlérí tí a ṣe fúnra wa pé á gbìyànjú, ẹ máa rí àwọn fọ́nrán wa ní kéékèèké, á máa gé kéékèèké bí àwọn bàbá sọ̀rọ̀. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn, gbogbo tá a rí, àwọn tá a ti sọ sẹ́yìn, tá a ti kíra wa nílọ̀, tá a ti sọ fúnra wa pé ohun àsọtẹ́lẹ̀ pé kó pa àwọn tó bá wù ní. Ṣùgbọ́n nítorí àìbìkítà, nítorí àfojúdi àti máa rọ èèyàn kan bí pé àwọn olóṣọ̀rọ̀ ọmọ kékeré ni wọ́n níṣẹ́ pé àfojúdi yẹn ló bá wa débi tá a wà lénìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èèyàn àgbà, wọ́n ní ó bà mí kò tí ì bàjẹ́, kò tí ì pẹ́ jù. Ohun gbogbo ló ṣì ní àtúnṣe tí àwọn tó wà nídìí tán bá káràmásìkí ẹ̀ kán má jára wọn. Kò tí ì sí láburú ńbẹ̀. Ohun tí mo wá ń sọ nínú fọ́nrán tí mo ṣe ni pé mo ní gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta nípa ààrẹ orílẹ̀-èdè ibi témi ń gbé, ohun tó sọ àti ohun tó lábàálé. Mo ló ṣe mí láàánú pé a ti ráwọn èèyàn kan tí wọ́n ń jáde tí wọ́n fẹ́ máa sọ pé àwọn làwọn ń ṣiṣẹ́ yẹn, iṣẹ́ ọwọ́ àwọn ni. Àwọn làwọn kọ nǹkan kan àbáwọn làwọn ṣe nǹkan kan. Èmi sì fi ń dá gbogbo wa lójú, mo sì fi gbogbo ẹnu sọ pé gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀, a sọ fún wọn pé onírọ́ ni wọ́n. Onírọ́ ayé àti tọ̀run òun ni wọ́n. Bẹ́ẹ̀ ni, èèyàn kan ṣoṣo àbí àwọn èèyàn kan wọn lè kóra wọn jọ kán ní iṣẹ́ ọwọ́ àwọn ni àbáwọn làwọn ṣe rárá. Àwọn tó ń sọ̀rọ̀ wọ́n mọ ìdí tán fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ẹ̀rí ló kún orí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé gbogbo wa pátá, ọ̀pọ̀lọpọ̀ wa la ṣe oríṣiríṣi fọ́nrán tí ìṣòro tí ṣàánú tá à ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ láabi tó ń ṣẹlẹ̀ ní abúlé Mọ̀lẹ́rú. Torí pé wọn ò sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, á dàbí pé wọn ò gbóhun tá à ń sọ, á dàbí pé wọn ò gbóhun tá à ń sọ, wọ́n rí i. Ṣùgbọ́n ìgbà tí ó tó wù wọ́n tí wọ́n fẹ́ sọ̀rọ̀, bóyá nítorí ìdí kan àbí kejì, ṣé tí wọ́n rí gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń yọ̀ sí, téèyàn máa ń fò, téèyàn máa ń ṣe jàgídíjàgan àbí jàgídíyòdò inú wa dùn. Rárá. Ó ní mo ṣe kọ àkọlé tí mo kọ pé bàbá ní káwo ti pẹ̀lá, ijó bàjẹ́, bàbá ṣe wo ti pẹ̀lá. Ijó ò ní ṣe é jó torí pé kò ní dùn. Àwọn bàbá wa máa ń pòwe bẹ́ẹ̀. Òun làwọn bàbá wa wá rò títí tán fi sọ pé bẹ́rù bá kòkè tó bá kanlẹ̀, ó tún níbì kan tá máa ń gbé e sí. Nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó pakọ̀sọ. Ṣé rí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ pátápátá, àtẹni tó sọ pé kán má wá, àtẹni tó ní kán wá, àtẹni tó ní tán bá wá, wọ́n fẹ́ wá fọgbọ́n ṣe gbá ni, wọ́n fẹ́ wá fọgbọ́n ṣàwo, wọ́n fẹ́ wá fọgbọ́n ṣe kòkò bàbá sásùn. Oníkálukú ló sọ̀rọ̀ nínú ìrírí àti ohun tán ti rí tó ti ṣẹlẹ̀ láwọn ibì kan. Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ rí pé mi sọ̀rọ̀, mo dákẹ́ nítorí pé fún èmi ọ̀rọ̀ yẹn ṣòro dá sí. Bẹ́ẹ̀ ni, ó lágbára fún mi láti dá sí. Yóò ti yé àwọn tí ò ní yé.
Tá a bá ní ká wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti bí nǹkan ṣe rí, pẹ̀lú bó ṣe ní kò sẹ́ni tó sọ̀rọ̀ tí ò rọrọ̀ sọ. A máa ráwọn èèyàn tó fà wọ́n dí àwọn kankan múlẹ̀. Bákan náà, tá a bá tún ní ká wò ó pé ṣé ohun tó ń sọ ni àtúntò wọn fẹ́ ṣe ṣó tó àwòye, àtún lè bá àwọn tó sọ pé kàn máa ó tọ́ òye àlè bá wọn wí, nítorí pé tí gbogbo wọn bá wọn kíyèsí níwọ̀n bá gbà tí wọ́n sọ pé ẹ̀ka ilẹ̀ yẹn oríṣiríṣi nǹkan láàrin tó ń ṣẹlẹ̀. Gbogbo wọn ti sọ fún wa tẹ́lẹ̀ pé kò ṣeé ṣe. Ìbá àti ẹ̀jẹ̀ rán ni wọ́n ń pa tó ráwọn pọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe tán mú jáde tán láwọn ṣe. Àwọn pé rọ́ àgbélẹ̀rọ ni. Ṣùgbọ́n ṣe rí pé tẹ́lẹ̀ nígbà tá à ń sọ, wọ́n fi wá mú lágídí pé àìṣe yẹn wọn dá wa lóhùn. Kọ́tí ẹ̀ pé rọ́ kọ́ máa parọ́ fún wa báwọn ń ṣe gbàgbà kọ́ máa ń ṣe gbàgbà bí eléyìí tó ń ṣe lọ́wọ́ yìí. A máa sọ pé wọ́n sì gbìyànjú omi ló pọ̀ jọ kàlọ́, ṣùgbọ́n nígbà yẹn wọn dá wa lóhùn rárá. Nígbà tó rogún ìyá wọn tó ju aláya wọn lọ, tó wá sọ pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ká ẹ̀ ń bẹ̀ wọ́n. Wọ́n ń sòótọ́ ni o, wọ́n ń parọ́ ni o, gbogbo ara ló tó ń ṣẹlẹ̀ láti wọ́n ṣe ń sá tó ń forí lóòwò tó ń forí lùgì. Gbogbo àwọn wèrè ìbò lùgì tí wọ́n ń jáde, tí wọ́n ń ṣe protest, tí wọ́n ní àwọn fẹ́ lọ sọ́pọ́tì ọmọ ìyá àwọn nìkan, tí wọ́n ń pe ogun, tí wọ́n láwọn fẹ́ jagun. Ẹ rí i pé wọ́n sá jáde sí wọ́n sọ pé wọ́n fẹ́ wá kógun jà wọn, kìíní kankan wọ́n bẹ̀rẹ̀ sí í mọ̀. Gbogbo ẹnu lemọ́lemọ́ lelelele tó ń ṣe níjọ́ kìíní àná. Wọn ò bí Amẹ́ríkà dábẹ́, wọn ò bí gbádá, wọn ò bí kòkòrò bàbá sásùn dá. Ṣé gbọ́ yẹn lẹ́nu wọn mọ́? Ẹ ní mọ̀, nítorí pé ìhàlẹ̀ Elédùmarè ní wọn máa fẹ́ tú àṣírí gbogbo wọn pé wèrè amukun mẹ́kọ̀ọ́ ló pọ̀ nù. Wọ́n kàn ń kó ọ̀pọ̀lọpọ̀ yín láyà jẹ kẹlẹ́ máa bẹ̀rù wọn, wọ́n sì parọ́ fún yín ni. Òun làṣírí wọn ṣe tú. Bàbá ní ká mo ti pẹ̀lá. Ijó bàjẹ́ bá a bá ṣe wo ti pẹ̀lá. Ijó ò lè ṣe ijó, ṣùgbọ́n tẹ́rù bá kúnkè tó bá kanlẹ̀, àwọn bàbá wa ló níbi kan tá à ń lè sí. Ó dà. Kàkà tí mi àti táwọn ṣàríyànjiyàn, táàtù mọ́ bára wa fa wàhálà, táwọn àbọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣe jẹ́ kí oníkálùkù wa bá ṣe máa ń dáná táwọn pariwo mọ́ra wa. Èmi ni mo mọ Ọlọ́run jù, èmi ni mo mọ bọ́n ṣe ń gbọ́ Ọlọ́run sọ̀rọ̀, èmi ni mo lè gbọ́ Ọlọ́run tí ó dáhùn. Kí ló dé tó oníkálùkù wa tí a lọ pe Ọlọ́run lọ́nà tá a mọ̀ pé ìwọ tó ṣe pé Allah ló nígbàgbọ́ náà tó lóòrùn Ọlọ́run tó mọ̀ pé ìwọ tó ṣe pé Jésù ló nígbàgbọ́ náà tó mọ̀ pé ìwọ tó ṣe pé Ifá ló mọ̀ àbí Ọbàtálá ló mọ̀ àbọ̀rọ̀ mìíràn ló mọ̀. Ìwọ tó ṣe pé Ṣàngó ló fẹ́ pè, ìwọ tó ṣe pé Èṣù ló fẹ́ pè, ìwọ tó ṣe pé Ọya ló fẹ́ pè, ìwọ tó ṣe pé Ọ̀ṣun, gbogbo tó wù ní kálukú fẹ́ pè nílànà tiẹ̀. Kí ló dé tó ní kálukú sá lọ ibi ìsádi wọn? Ká wá lọ wádìí, ká mọ̀ béèrè pé ṣé kíní ṣé ohun tí ó pè wá, tí ó gbé gbogbo àwa ọmọ kóòtù àjíire, tí ó gbé wá síbi tá à ń fẹ́, tí ó dẹ̀ wá lọ́rùn, tí ó tù wá lára, tí ó tù wá, tí ó túṣẹ̀ fún wa, ṣé òun ló tó fẹ́ ṣẹlẹ̀? Àwọn ẹni tí wọ́n láwọn gbọ́n òun fẹ́ wá gbèjà wa yìí, ṣé tó máa wá, ṣé ìṣòro ni ó sọ fáwọn ọmọ kóòtù àjíire àbí kò ní ṣe sọ̀rọ̀? Nítorí bó bá jáyé ìjọ òun ni ó dá ṣe ìkọlà bàbá ọ̀rọ̀ ṣe. Wọ́n ó bọ̀ síbi ìtàn mọ́, wọ́n ṣèwádìí lọ́nà tiwọn. Ọjọ́ má sì nígbàgbọ́ pé òun ló ti tẹ̀lé kan ṣe. Tí ò bá ti sọ̀rọ̀ táwọn alágbẹ̀yìn lọ́wọ́ jẹ́lẹ̀ onímọ̀ọ́ṣe, wọn ní máa ṣàríyànjiyàn máa lọ wọn bọ̀.
wọ́n á máa takùrọ̀sọ, wọ́n á bára wọn jà. Ìwọ̀nba àgbà tí wọ́n parọ́ fún wọn, tán fi àwọn ẹ̀sìn tàn wọ́n, tí wọn à ṣèwádìí bó ṣe yẹ kán ṣèwádìí mọ́, àbí tán ṣèwádìí tí wọ́n ń sọ pé ohun tí wọ́n ní ká ṣe ni ohun tó ní kẹ́ ṣe yìí ò rí bẹ́ẹ̀, tó ń takọ̀ gẹ́gẹ́ bí dákẹ́ ilé ìdájọ́ tẹ́ ẹ ń ṣe yẹn lọ. Ìwọ̀nba àgbà tí gbogbo yẹn bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, ó yà bẹ̀rẹ̀ sí mara wa níta bára wa lónìí. Ṣùgbọ́n nígbà tí àwọn bàbá wa tí wọ́n sì ń lo ìlànà tó lódùn máa lè fi lé wọn lọ́wọ́, tó fi mọ̀ wọ́n tán nímọ̀ pa ẹ̀, wọ́n máa ń rí ojútùú sí gbogbo ọ̀rọ̀ tó bá rújú kó tó di pé gbogbo ẹ̀ di àmúlùmọ́là táwọn onírọ́ tán gbàjọba tán sá wọnú ẹ̀. Ó ní mo ṣe ní bàbá ní káwo ti pẹ̀lá, ìjó bàjẹ́, bàbá sì ro ti pẹ̀lá, ìjó ò lè ṣe é jó. Bẹ́rù bá kòkè tó bá kanlẹ̀, ó níbi kan gbé sí, gẹ́gẹ́ bí ìròrí àti ọ̀nà ọmọdé torí tèmi. Lèmi ṣe mú àwọn àwa pé ẹ sì jẹ́ kó ní kálukú wa, gbogbo wa tá máa ń sọ pé ẹ̀mí ń bá wa sọ̀rọ̀ àbí àgbọ́ràn látọ̀dọ̀ Elédùmarè. Gbogbo Ọlọ́run tó wù kó nígbàgbọ́ yẹn, ó ṣàmì bó ṣe nígbàgbọ́ tó sì nígbàgbọ́ kó ń dá ẹ lóhùn. Ó ṣe fi inú kan, ọkàn kan àtòótọ́ ọnú kó wá lọ máa fi béèrè pé ṣé ohun tá à ń gbọ́ yìí, ṣé bẹ́ẹ̀ ni ó ṣe rí, ṣé yóò ṣẹlẹ̀? Tó bá wá ṣẹlẹ̀, ṣé ohun tí ó pa wá lára, tí ó kó wa sóko ẹrú nìyí, àbí ohun tí ó tù wá lára, tí ó dẹrùn fún tẹrú tọmọ, tínú gbogbo wa padà nù? Kí ló dé tá à lè ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àríyànjiyàn àti takùrọ̀sọ àti ìjà là ń jà? Níbi tá a ti wá ń ṣe léyìí tá à ń ṣe takùrọ̀sọ àríyànjiyàn, àwọn kan wà láàrin wa tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ ká máa ṣàríyànjiyàn yẹn. Àwọn ń palẹ̀ òun mọ́ lẹ́yìn, àárín wa náà wà o. Wọ́n ń palẹ̀ òun mọ́ lẹ́yìn nítorí ohun tán ń gbọ́ yẹn. Wọ́n múra pé bí ó bá tiẹ̀ rí bẹ́ẹ̀, kó tó rí bẹ́ẹ̀, ẹ jẹ́ á tètè ṣe ohun tá a bá fẹ́ ṣe tá a ti ń ṣe lọ, kó tó di pé ohunkóhun ó dì wá lọ́wọ́. Ara ò fún ọ̀pọ̀lọpọ̀ wa, ara ò fún wa rárá. Mo wá sọ nǹkan kan, mo ní nígbà ayé ìyá mi, ó mú gbàdúrà kan, ó wá sọ fún mi ní kí èmi máa gbà ládùúrà. Ó ní bí n bá ti ń gbàdúrà, gbogbo ibi tí n bá wà, gbogbo bí nǹkan bá ṣe rí, ó ní kí n máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà, kí n máa sọ f'Ọlọ́run pé gbogbo bó bá ṣe wù kó rí, gbogbo bó bá ṣe wù kó le tó, ìwọ Elédùmarè, jẹ́ kí n rí ti tèmi ṣe, jẹ́ kọ́nà mi là, jẹ́ k'àdúrà mi gbà. Gbogbo bó bá ṣe wù kó le tó níbi tí mo wà, Elédùmarè, jẹ́ n rí ti tèmi ṣe, má jẹ́ ó le mọ́ mi. Ó wá fi ara àwọn ìtàn tó wà nínú àwọn ìwé ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa, ó fi gbá a nídìí fún mi. Ó nítorí pé ó ṣeé ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ohun tó ń ṣẹlẹ̀ yìí, Elédùmarè fẹ́ fa àwọn èèyàn kan jáde, ó fẹ́ ṣí ọ̀nà fún àwọn èèyàn kan. Òun ni ohun tó ń ṣẹlẹ̀ yẹn ló fi ń ṣẹlẹ̀. Ó fẹ́ tú àwọn kan lẹ̀ nínú ìgbèkùn tí wọ́n wà. Ó wá mú ìtàn Jósẹ́fù nínú Bíbélì, ó wá fi ṣàlàyé fún mi. Ó ní ṣé mo rántí pé èèyàn fẹ́ rìn káàkiri gbogbo ayé gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìtàn yẹn, tí ò ní sóúnjẹ. Ó lóun ló mú kí Fáráò kó lálàá, àmọ́ nígbà tó lálàá kò rẹ́ni tí ó sọ̀túnmọ̀ ẹ̀ fún, ló fi lọ pe Jósẹ́fù, ni Jósẹ́fù wá sọ̀túnmọ̀ ẹ̀ fún. A sì ti kọ́ mọ́ Jósẹ́fù pé bí ìrìnàjò ó ṣe rí, bí ó ṣe dé ibi tí à ń gbé lọ yẹn, ìṣẹ̀lẹ̀ yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀. Pé kí wá wo gbogbo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú Jósẹ́fù àti ìran rẹ̀ àti ìdílé ẹ̀. Wípé ṣé mo rí pé
nínú ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn bó ṣe dàbí aburú tó, inú ẹ̀ ní Olódùmarè ti fa ìran Jósẹ́fù, ó ti fà wọ́n jáde tó gbé wọn sípò ẹni gíga níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ẹrú. Ó gbé àwọn jáde wá, ó gbé wọn sípò ẹni gíga. Látara wọn, ìran kan tún wá jáde táwọn náà wá ń lo ipò gíga yẹn lọ títí dìgbà tí sáà yẹn tún lọ. Ó ní fún ìdí èyí, ó ní gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀, ó ní kí n máa dúpẹ́, kí n máa bẹ Olódùmarè pé gbogbo bó bá ṣe wù kó rí, gbogbo bó bá ṣe wù kó le tó, kọ́nà mi là, kí n rí tèmi ṣe. Mo wá fi ń ṣàpẹẹrẹ fún wa pé pẹ̀lú bí gbogbo ẹ ṣe dí gágá tó dí gàgà bó ṣe rí, kí ló dé tá à ṣe dàbí ọgbọ́n ká rò ó bí lérò, ká gbà á lámọ̀ràn pé ó dáa. Ohun tá a la nígbàgbọ́ nínú ẹ̀ yẹn, ẹ jẹ́ ká béèrè, ká wá gbàdúrà, ká súre pé gbogbo ohun tó wù kó fẹ́ ti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí jáde, kí gbogbo wa ká rí tiwa ṣe. Bó ṣe wù wá pé kó rí fún ilẹ̀ Kóòtù Àjíire, kí Olódùmarè kó gbàdúrà wa pé gbogbo ohun tó wù kó fẹ́ ṣẹlẹ̀, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ká rọ́nà lọ, kí ilẹ̀ Kóòtù Àjíire kó òmìnira dé bá, kí ìdàgbàsókè dé bá, kí jíjẹ mímu, níná àti lílò tẹrútọmọ nílẹ̀ Kóòtù Àjíire kó má bọ́ sí tipátipá mọ́, kó má wà nínú ìpọ́njú mọ́. Èmi ń gbà á mọ̀ràn fún wa ni, mo wá bí àmọ̀ràn ni gẹ́gẹ́ bí òye tá a fi yé mi nínú ọ̀rọ̀ yìí, pé kàkà tá a fi máa jiyàn, tá a mọ̀ ṣàríyànjiyàn, tá a mọ̀ lura wa, tá a mọ̀ ṣépè lera wa, nítorí kò sí èèyàn kankan nínú wa tó lè jáde wá kó fọwọ́ ẹ̀ sọ̀yà kó ní òun ti mọ tó fẹ́ ṣẹlẹ̀, òun sì ti mọ ibi tí ó yọrí sí. Àbí bẹ́ẹ̀ kọ́, àwọn bàbá wa sì ní tó bá rú mi lójú, a máa ń ṣe kí ni? Àbílẹ̀ léèrè, àwọn mìíràn ní àbífá léèrè. Lọ́dọ̀ tí ó lè mọ̀ jẹ́ bẹ́ẹ̀, ó lè mọ̀ jẹ́ fá, gbogbo tó bá nígbàgbọ́ nínú ẹ̀, kí ló dé tó sá lọ síbẹ̀? Kò lọ béèrè pé ọ̀rọ̀ tó ń mì dùgbẹ̀dùgbẹ̀ tó ń ṣe gbogbo àṣìbáṣìbò yìí, bó ló ṣe rí? Ó dáa, ìwé Olódùmarè, gbogbo orúkọ tó bá pè lọ́dọ̀ tiẹ̀, gbogbo bó bá ṣe wù kó jẹ́ kó já sí rere fún wa, àwọn ọmọ Kóòtù Àjíire. Lóòótọ́ ni àwọn tó ń sọ̀rọ̀ ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dọ́gbọ́n gba ọ̀dọ̀ wa lọ kógun ja àwọn tí wọ́n ti fẹ́ gbára wọn lẹ̀? Ṣé kìí ṣe pé nǹkan wa wọ́n fẹ́ wá kó? Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dọ́gbọ́n wá kó wa sí ogun ẹrú? Kò sí, èmi ò bá yín jiyàn, ẹ rí sọ. Ṣùgbọ́n bákan náà bẹ́ẹ̀ ṣe rí sọ, ẹ lè fọwọ́ ẹ̀ sọ̀yà nídà 100% pé ohun tẹ́ ẹ̀ sọ yẹn bó ṣe rí nìyẹn. Nítorí pé lẹ́lẹ́ẹ̀dẹ́ sì ń pè àti ìmọ̀ ẹ̀dẹ́ tó fẹ́ pè gbogbo wa, ọ̀pọ̀lọpọ̀ wa àti ńlá pè gbogbo tó fẹ́ pè ní. Bákan náà, a sọ pé ohun tó ń bọ̀ wá ṣe, kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé láwọn lójú pé ohun tó ń bọ̀ wá ṣe ohun dáadáa ni wọ́n fẹ́ fi ràn wá lọ́wọ́, kò sẹ́ni tó lè sọ. Ó ràn wá tí wọ́n nílẹ̀, ẹ ṣe má jà gbọ́n jura wa lọ, ẹ ṣe má jẹ́ ká joyè ọlọ́gbọ́n àgbọ́njù, ẹ ṣe má jẹ́ kí ọgbọ́n ọdún ní kó má lọ di àṣírí ní ìmọ̀ wa lọ́wọ́. Ẹ ṣe jẹ́ pé kẹ́ ẹ jẹ́ ká ṣàtọ̀ Olódùmarè lọ ní gbogbo ọ̀nà tá a bá mọ̀, ká fi lọ máa wádìí ọ̀rọ̀, ká máa béèrè. Ìyẹn ò wá já sí pé ká túra lẹ̀ àbí ká wá sọ́ra wọn. Fọ́nrán tí mo kọ́kọ́ ṣe tí ò ní fọ́ìsì yẹn,
mo ti ṣe ní ìlẹ́yìn tó máa play lọ́la ẹ gbàláyé mi nínú ẹ̀ nípa gbígbọ́ kúkú òjò tá a máa domi inú agbádá ìpalára tó lè wà bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ báyìí níbi táwa tá a ti ń ṣàríyànjiyàn àbí táwọn kan ti ń dunú báyìí tá a ti túra lẹ̀ bí àwọn tí ó gbà wọ́n lẹ̀ ti dé ìwọ̀nba nǹkan tó fi ń múra tẹ́lẹ̀ wọ́n ti dálẹ̀ àwọn tí ó gbà wọ́n lẹ̀ ti dé síbẹ̀síbẹ̀ àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ mọ̀ bí wọ́n wà bí wọ́n ní wá mo wá ń ṣàlàyé fún àwọn ní ara wọn fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára táwọn kan ń gbé kiri tán ń tanra wọn tán ní ẹ wò wọ́n ti ń múra ẹ wo fídíò ní ibi tí wọ́n ti ń ṣàlàyé bí wọ́n ṣe wà àwọn ń dárúkọ Àbújá wọ́n ń dárúkọ ibì kan mo dẹ̀ rí táwọn ìyá wa kan àwọn bàbá wa kan tí wọ́n ń wo àwọn fọ́nrán yìí tí wọ́n sọ pé tí wọ́n lò ẹ má bínú mi ò wá bá ní jẹ́sùn mọ́ tọ̀rọ̀ mo wá sọ fún yín fídíò tẹ́ ẹ wò yẹn àgbélẹ̀rọ òun ni fọ́nrán tẹ́ ẹ wò yẹn àwọn tó ṣe àgbélẹ̀rọ ni kò ń ṣojúlówó ṣẹfẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kò síbi tí Amẹ́ríkà máa jókòó sí tí wọ́n máa pète ogun tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ṣe fẹ́ jagun téèyàn kan wà mú fọ́nrán lọ rẹ̀ òòyà tí ó wà ya fọ́nrán yẹn tí ó wà gbé jáde wá fún yín tí ó wà máa fi hàn yín pé ibi tán ti ń ṣèpàdé rèé wọ́n ṣe fẹ́ wà lọ ṣe tó fẹ́ lọ ṣe lè rí láéláé àìrájẹkù lè rí nítorí pé lára ohun tó ń pè ní agbára lára ohun tí wọ́n ń pè ní ọgbọ́n bá ṣe ń jagun òun náà ni ká ṣe nǹkan pamọ́ níkọ̀kọ̀ ara ẹ̀ ló wà fọ́nrán tẹ́ rí yẹn tó bá ní òótọ́ ni ẹ ti gbọ́ pé wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti tì wọ́n mọ́lé ìyẹn á já sí pé àwọn tó ṣe àwòrán yẹn tán gbé jáde ṣùgbọ́n eléyìí tán fi hàn yín tẹ́ rí yẹn irọ́ àgbélẹ̀rọ pátápátá yíyàtọ̀ ọ̀nà kò sóòótọ́ kankan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń torí ohun tán fẹ́ jẹ ohun tán fẹ́ mu náà ń pa oríṣiríṣi irọ́ náà ń ṣe àgbélẹ̀rọ oríṣiríṣi nǹkan lórí ẹ̀rọ ayélujára olóṣèṣe kókó tó ṣe pàtàkì pé tẹ́ bá ti ń rí gbogbo àwọn kinní ẹ farabalẹ̀ èyí tí ò bá yé yín bẹ́ẹ̀ ẹ wá àwọn èèyàn tẹ́ bá mọ̀ pé wọ́n nímọ̀ nípa ẹ béèrè lọ́wọ́ wọn ẹ fi ránṣẹ́ sí wọn pé ẹ bá ń wo kinní ṣé òótọ́ ni àbágbélẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní ìlànà tẹ́ ẹ fi mọ̀ tó bá jágbélẹ̀rọ oríṣiríṣi àmì ló máa wà ńbẹ̀ oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ ṣùgbọ́n ṣé wọn kó tí èèyàn bá mọ̀ àbò tí ò bá yé kò yé èèyàn náà ni ìyẹn ò ṣe pé bóyá èèyàn mọ̀ nǹkan ohun tí èèyàn bá sì wá mọ̀ èèyàn á lọ sọ́dọ̀ ẹ tó bá mọ̀ nípa ẹ̀ pé kíní ìrú lójú ẹ ṣàlàyé ẹ̀ fún mi ẹ jọ mú ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fẹ̀kọ̀ tán lọ fún yín ẹ má jẹ́ tán yín jẹ lórí ohun tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́nikẹ́ni bá jáde ló wá sọ fún yín pé òun ló wà díẹ̀ òun ló ṣiṣẹ́ àbó òun lòun kọ kíní kàbó irọ́ lóru ẹ̀ pa gbogbo ẹnu ni mo lè fi sọ fún yín irọ́ lóru ẹ̀ pa bẹ́ẹ̀ ni kò séèyàn kankan tó lè sọ pàtó pé lágbájá ló ṣiṣẹ́ tàmẹ̀dùn ló ṣiṣẹ́ àbí bí báyìí níṣẹ́ tiwa àkójọpọ̀ oríṣiríṣi nǹkan ni ó sì tún lọ́wọ́ pé àwọn ẹni náà ó ṣeé ṣe wọ́n lo ohun tí wọ́n fẹ́ ṣe àtòótọ́ ń wà ó ní ọwọ́ ẹ̀ náà nínú paríparí gbogbo ẹ̀ wọ́n á fẹ́ sọ fún gbogbo àwọn fẹ́ wá àwọn tó ń jáde lénìí tó ń ní wọ́n sọ pé wọ́n ń pa kìrìsìtẹ́nì ṣé kìrìsìtẹ́nì nìkan wọ́n ń pa pé wọ́n ń pa mùsùlùmí náà bẹ́ẹ̀ ni ẹ rí sọ ṣùgbọ́n mi dùn pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọlúàbí ọmọ kóòtù àjèrè táwọn náà sọ pé àáfàá làwọn tó ti jáde tó ti dá yín lóògbé èyí sọ bẹ́ẹ̀ mọ́ ibo lẹ wà ibo lẹ fojú sí
nígbà tí àwọn èèyàn kan pera wọn ní ẹlẹ́sìn kan pẹ̀lú yín tí wọ́n bẹ̀rẹ̀ sí í dá àwọn èèyàn dùbúlẹ̀ tí wọ́n ń dú wọn lọ́bẹ lọ́rùn tí wọ́n wá ń ṣe Allahu Akbar. Kí ló dé tẹ́ ẹ̀ fi gbé ta tẹ́ ẹ̀ gbójú àná sí wọn kẹ́ ẹ pariwo bá a ṣe ń pariwo ńgbà náà kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kí gbogbo wa jọ máa pariwo kí gbogbo ayé mọ̀ pé ẹ kì í ṣe nǹkan kan náà. Lóòótọ́ ni wọ́n ń pa àwọn tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń pa àwọn tí ò gba ìlànà báwọn ṣe ń ṣe mùsùlùmí títí wọn wọ́n ti rí wọn bí ọ̀tá pé nǹkan kan làwọn pẹ̀lú àwọn míì náà tí ò ṣe ẹ̀sìn mùsùlùmí tó máa ṣe pa wọn. So ẹ lè fi yẹn ṣe àtótónu àbí àríyànjiyàn. That cannot be your point of argument. It is totally wrong. Ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni pé àwọn tó ń pààyàn tó ń jiyàn gbé tó ń gbowó wọ̀n wá majority wọn ẹ̀sìn kí ni wọ́n láwọn ń ṣe. Wọ́n bá sì fẹ́ gbẹ̀mí àwọn èèyàn kí ni wọ́n ń sọ jáde lẹ́nu. Ibi tó ti kó páńpẹ́ ọ̀rọ̀ tó ti kó mọ́ orúkọ ẹ̀sìn tí gbogbo yín tẹ̀ ń dárúkọ ibi tó ti kó mọ́ nìyẹn. Kì í ṣe pé àwa tá à ń sọ̀rọ̀ kì í ṣe pé àmọ́ pé ẹ̀yin kan wà tó jẹ́ pé ọmọlúwàbí ilẹ̀ kóòtù àjíire ló wà lára yín kì í ṣe ẹ̀sìn. Ẹ má máa parọ́ fúnra yín pé ẹ̀sìn yẹn ló kọ́ yín ní kinní kan irọ́ ni. Ọmọlúwàbí ilẹ̀ kóòtù àjíire ló wà lára yín tẹ́yin náà ò ṣe rí bíi tiwọn. Ṣé bá ti rí nílẹ̀ kóòtù àjíire ọ̀gbẹ́ni tí ó lòun tan ta lọ́lọ́run lọ fún wọn tán fi jí gbé lọ fìyà jẹ. Èbó ní fọ́nrán kan tó máa ṣe ńgbà kan nígbà tí wọ́n pa ọmọ Deborah yẹn pé ó sọ̀rọ̀ tí ò dá sí ànábì táwọn èèyàn ń sọ pé ohun tó ṣe yẹn ò dáa táwọn mùsùlùmí kan sọ pé ohun tó ṣe yẹn ò dáa kò sí nínú ẹ̀sìn. Ṣé bó jáde ṣe bó ṣe fọ́nrán ó ló wà ńbẹ̀ ó sì sọ ibi tó wà ó sì kà ó ní wọ́n ní kán mọ́ ṣe kí ni kán mọ́ gbẹ̀mí lọ́rùn ẹni tó bá ti ṣe gbogbo orúkọ tọkàn yẹn ṣe. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ṣérú ẹni yẹn sì ṣé kan nínú wọn kọ́ ni ṣé àárín wa kọ́ ló wà? Àbẹ́ tó lè wo sùnsùnsùnsùn tó mọ̀ mọ̀ ìyá ẹ̀ tó mú lé àwọn tó fẹ́ fìyà jẹ lọ́wọ́ nítorí pé ó nígbàgbọ́ pé ó ṣe nǹkan kan sí ẹ̀sìn tó ń ṣe. Ṣé mọ̀ pé ẹni yẹn báwọn aráàta tóun nígbàgbọ́ báwọn jọjọ́ mọ̀ ìyá ní ẹ̀sìn bá dé wọ́n bá ní kó máa mú gbogbo wa kó wá ṣé mọ̀ pé wọ́n máa mú gbogbo wa lẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan àbí ṣe nílò ká máa fi gbogbo ẹnu sọ fúnra wa òun nìkan sì kọ́. Ẹ mọ̀ gbogbo wọn kàn ṣe kóra wọn jọ. Ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ nínú fọ́nrán tí ẹ sọ pé ẹ gbọ́ ohun tí mò ń sọ ńbẹ̀. Títí dìgbà tí a tún ṣe ẹ jẹ́ ká dáhùn dúró bí